A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Òkú mẹ́fà ni wọ́n tún ti ṣe àkọọ́lẹ̀ rẹ̀ lónìí lẹ́yìn mẹ́rin tí ó wáyé látàrí iná tí ó ṣẹ́yọ ní Afrelland Towers, ilé alájà mẹ́jọ tí ó wà ní Broad Street, Lagos Island ní ọjọ́ Ìṣẹ́gun. Ààrẹ Bọ́lá Tinubu, Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú àti agbẹnusọ ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Èkó Mudashiru Ọbásá, gbogbo wọn ni wọ́n ti fi ìbánikẹ́dùn wọn hàn nínú àtẹ̀jáde ọ̀tọ̀ọ̀tọ̀ sí mọ̀lẹ́bí, àjọ Inland Revenue Service (FIRS), ilé ìfowópamọ́ UBA lórí ìṣẹ̀lẹ̀ iná yìí. Gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀, àwọn òkú mẹ́fẹ̀ẹ̀fà tí ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ yìí jẹ́ òṣìṣẹ́ United Capital PLC, ilé-iṣẹ́ tó ń ṣàmójútó ìdókòòwò tí ó wà ní àjà kẹta àti ìkẹrin ilé. Síwájú àkókò yìí ni àwọn òṣìṣẹ́ àti alámòjútó àjọ FIRS fi àtẹ̀jíṣẹ́ léde láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ alága FIRS Dáre Adékànbí láti fìdí ikú òṣìṣẹ́ mẹ́rin múlẹ̀. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún ni Ìyáàfin Ekele Coste George tí ó jẹ́ Assistant Director, Ọ̀gbẹ́ni David Sunday Jatto tí ó jẹ́ Assistant Director, Ìyáàfin Ikem Oyemele-Kwe tí ó jẹ́ Senior Manager àti Ọ̀gbẹ́ni Peter Ifeanyi tí ó jẹ́ Manager. Ọ̀gbẹ́ni Jatto tí ó di olóògbé ni a gbọ́ wípé ilé-iṣẹ́ ti fi ránṣẹ́ sí ẹ̀ka ilé-iṣẹ́ wọn mìíràn. Ó kàn wá láti wá yọ̀ǹda iṣẹ́ fún ẹni gba ipò ní ọwọ́ rẹ̀ ni àjálù fi dé bá. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé iná yìí ṣẹ́yọ láti yàrá ìnvátà tí ó wà ní ìsàlẹ̀ ilé. Èéfín rẹ̀ gba gbogbo àjà tí ó fi tilẹ̀kùn mọ́ gbogbo wọn mọ́ inú ọ́fíìsì. Èyí ló mú kí wọ́n máa sá àsálà fún ẹ̀mí wọn. Àwọn mìíràn mórí bọ́, ṣùgbọ́n àwọn mẹ́rin pàdánù ẹ̀mí wọn síbi ìṣẹ̀lẹ̀. Adarí gbogbogbò fún iléeṣẹ́ panápaná ìpínlẹ̀ Èkó, Ọlájídé Ọ̀gàbí, ní lápapọ̀ àwọn 9 ni wọ́n rí dóòlà. Wọ́n kó àwọn 5 dìgbàdìgbà re ilé ìwòsàn fún ìtọ́jú. Adékànbí ní lọ́gán tí àwọn gba ìpè lórí ìṣẹ̀lẹ̀ iná ni àwọn òṣìṣẹ́ wọn ta mọ́ra. Bí wọ́n ti dé ibẹ̀ ni wọ́n bá èéfín tó bolẹ̀ gidigidi tó ń rú jáde láti inú ilé. Nígbà tí ó máa fi di òní Ọjọ́bọ̀ ni wọ́n ṣe àkọọ́lẹ̀ òkú 6 mìíràn tí àpapọ̀ rẹ̀ fi jẹ́ 10. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Láàrin ìdùnnú lórí ìpadàsípò gómìnà Siminalayi Fubara lẹ́yìn ìkéde ìlú òfararọ ní ìpínlẹ̀ Rivers, agbamòfin Ẹ̀bùn Olú Adégbòrúwà ti ní kò sí ìdí fún ayẹyẹ. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels lówùúrọ̀ òní ni Adégbòrúwà ti ṣe àríyànjiyàn wípé kàkà bẹ́ẹ̀ kí àwọn olóṣèlú Nàìjíríà kọ́ ẹ̀kọ́ lára ìṣẹ̀lẹ̀ ìpínlẹ̀ Rivers kí wọ́n sì ṣiṣẹ́ láti fún ìjọba tiwantiwa lókun, kí wọ́n bu ọ̀wọ̀ fún ìlànà òfin. Adégbòrúwà ní bí ó bá ṣe wípé ìbò ni ará ìlú fi yan Fubara àti gbogbo ọmọ ilé ìgbìmọ̀ sípò, ohun tí ó yẹ ni láti dáàbò bò ó lọ́nàkọnà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Lónìí ni ìlúmọ̀ọ́ká olórin Innocent Idibia tí gbogbo ènìyàn mọ̀ sí Two-Face kọ ọ̀rọ̀ ìdùnnú bí ó ti ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí 50 ọdún àti ọdún 25 tí ó ti wà lẹ́nu iṣẹ́ orin. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram ni ó ti fi ìdùnnú rẹ̀ hàn sí Ọlọ́run, ẹbí, àwọn akẹgbẹ́ rẹ̀ àti àwọn olólùfẹ́ rẹ̀ fún ìfẹ́ àti àtìlẹ́yìn. Two-Baba ṣe àpèjúwe ìrìnàjò rẹ̀ ní èyí tí kò yàtọ̀ sí ìyàlẹ́nu ńlá bí ó ti mọ rírì àtìlẹ́yìn àwọn olólùfẹ́ rẹ̀ títí kan ìyá, àwọn ọmọ, ìyàwó àti gbogbo ẹbí. Ó dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀ bí ó ti pè wọ́n ní African Queens and Kings fún àtìlẹ́yìn wọn. Bí ó tilẹ̀ jẹ́ wípé Two-Baba sún ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ síwájú, ó fi dá àwọn olólùfẹ́ rẹ̀ lójú wípé òun kò wọ́gi lé. Bí ó ti ní ayẹyẹ ọjọ́ ìbí àti àṣeyọrí rẹ̀ lẹ́nu iṣẹ́ lòun máa so papọ̀ di ìrírí mánigbàgbé. Aya rẹ̀ Natasha náà ṣe ayẹyẹ rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ dídùn bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní ìfẹ́ ayé rẹ̀, love of her life. Ó fi ìmoore rẹ̀ hàn sí ayọ̀ tí ó ń fún lójoojúmọ́ pẹ̀lú wípé 20 ọdún ni Two-Baba gbà ní ọwọ́ rẹ̀. Ó fi àwàdà kọ wípé Two-Baba dàbí ọmọdé lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí.
Ìlúmọ̀ọ́ká olórin Nàìjíríà Habeeb Òkìkíọlá tí gbogbo ènìyàn mọ̀ sí Portable ti lérí láti gbátẹ̀lé ẹgbẹ́ òṣèlú tí ó bá fún un ní owó tí ó pọ̀ jùlọ níbi ìdìbò gbogbogbò ní ọdún 2027. Nínú fọ́nrán kan tí ó gba orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram lónìí Ọjọ́bọ̀ ni Portable ti ní òun yóò bu ọwọ́ lu olùdíje tí ó bá fún un ní owó tí ó pọ̀ jù láìwo ti ẹgbẹ́ òṣèlú. Nígbà tí ó ń sọ ìdí tí ó fi sọ bẹ́ẹ̀, Portable ní okùn inú la fi ń gbé tìta, òun lòun láyé òun lòun ní káàdì ìdìbò, kí wọ́n kó owó wá kí òun lè ṣe ìrànwọ́ fún àwọn ará rẹ̀ nítorí ebi ń pa ará ìlú. Portable ní bí ó bá ṣe ẹgbẹ́ òṣèlú APC ló kọ́kọ́ kó owó wá, wọ́n ra òun nìyẹn, bí ó sì ṣe PDP òun á gbà á. Kódà bí Peter Obi bá kówó wá, òun á ní kí wọ́n dìbò fún un, kí wọ́n ṣáà ti dìbò fún ẹni fún wọn lówó, kí wọ́n dìbò fún olóore wọn. Ìròyìn jábọ̀ wípé Portable perí Ààrẹ Bọ́lá Tinubu ní ọdún 2024 lẹ́yìn tí ó kọ̀ àti fún un lówó pẹ̀lú gbogbo àtìlẹ́yìn tí ó ṣe fún un nígbà ìdìbò ààrẹ ọdún 2023. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tun ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.